dókítà yìí mà láyà o. Alaisan ọgbọn ló fún un ní májèlé láàrin ọdún mẹ́sàn-án. Dókítà kan lórílẹ̀‐èdè Faransé ní ilé-ẹjọ́ ti jù sẹ́wọ̀n gbére báyìí lórí ẹ̀sùn ìpànìyàn. Frederick Bechia, ẹni ọdún mẹ́tàléláàádọ́ta tó ń ṣiṣẹ́ ní ọsibítù méjì ìwọ̀ oòrùn Mẹsan ní ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé ó fún èèyàn ọgbọ̀n nínú èyí tí a ti rí àwọn ọmọ kékeré àti àgbàlagbà ní májèlé jẹ. Frederick ló hu ìwà láabi ọ̀hún láàrin ọdún 2008 sí ọdún 2017 ba iṣẹ́ àwọn ojúgbà rẹ̀ jẹ́, àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn méjìlá ti gbẹ́mìí mì nínú àwọn ọgbọ̀n. Nínú ọ̀rọ̀ adájọ́ ilé-ẹjọ́ náà, Delphine Tibeje ló ti ní ẹ̀wọ̀n ló yẹ Frederick nítorí pé kò lójú àánú ọmọ làkejì. Bechia ni wọ́n sọ pé ṣe ni ojú rẹ̀ dá páropáro bí ẹni tí kò mọ ọwọ́ mẹsẹ̀ látìgbà tí ìwádìí àti ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ láti ọdún 2017. Ohun kan tó sì ń tẹnu mọ́ ni pé òun kò mọ kankan nípa ẹ̀sùn tí wọ́n fi kàn òun.